kí ló sún mi dé condition yìí pé ṣùgbọ́n náà ti kọ́lé fún yín wọ́n ti sí ṣọ́ọ̀bù fún yín wọ́n ti ṣe nǹkan bí mi ṣe ẹ̀sùn. ok ẹ̀yin gan kì í ṣe pé wá lọ́kàn ní àti ṣe bẹ̀ táwọn mo mọ̀ pé àwọn ará ọjà yẹn àwọn ìwé mọ̀ ó wọ́n dà tí wọ́n fi ipò tó yẹ kẹ́ni yìí wá ipò mílíọ̀nù àlẹ́ ní ìyókòwò. ìyàwó mi ó fi pásítọ̀ fi ìyàwó mi tíráàkì mi. nígbà yẹn. so ṣé ẹ dẹ̀ mọ̀ pé obìnrin gọ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni gẹ̀ẹ́sì so tí mi ò bá ṣẹ̀ yóò tún lọ rìpọ́ọ̀tù náà ní pé mo ṣẹ̀. ok. so nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà yẹn ni ìyẹn ló wá jẹ́ kí wàhálà yẹn wá pọ̀ tí ò wá jẹ́ kí pásítọ̀ ní bìlífù náà ní má rárá kan fi wá fi ojú èèyàn burúkú wò mí pé ẹ ti gẹ́ẹ̀tì báyẹn. ìyàwó mi gangan ló dá gbogbo wàhálà yẹn lẹ̀ gbogbo ẹ̀ fi ti pé ó fojú pọ̀ torí pásítọ̀ yẹn gangan kò rí tèmi rò mọ́ tẹ́lẹ̀ ẹ pé ó ti ṣí nílẹ̀ pé kí n máa gbajà sọ́ọ̀tù lọ kí n máa ó ti free mi tẹ́lẹ̀. so ìyàwó gangan ló wá fa gbogbo wàhálà. ìyàwó gangan ló wá fa wàhálà. tí ò wá jẹ́ kí pásítọ̀ bìlíf mi máa rárá. ìgbà yẹn lẹ́yìn náà ẹ bá ti pè mí àbádẹ á ṣẹ́tù pé. èmi ò ní nọ́mbà yín lọ́wọ́. mo fi nọ́mbà alẹ́ ńgbà tí mo wà. bẹ́ẹ̀ bá wá ga pásítọ̀ kì í fún mi ní chance láti bá yín sọ̀rọ̀ láti rí yín wọ́nà wọ̀. ọ̀ǹtì táwọn gangan bá ní ká wá pè mí wá fún yín. kò sí freedom fún mi. kò sí freedom fún mi. mi ò lè dáṣẹ pa àbí kí n dá anything ṣe. On behalf of pastor. O ṣe máa dá ṣe. Ṣé understand? Tó jẹ́ kí wàhálà tó jẹ́ kó dàbí pé ẹ mọ̀ pé ẹni kan máa ń wò mí wò pé ṣé mi ìjára mi ni kò dẹ̀ rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. So now owó ló lè fẹ́tù ògbòdìyàn tó wà lẹ́yìn báyìí. Wọ́n sì jẹ yín lówó ni. Mo ní kí n lọ gba ṣọ́ọ̀pù mi. sí ìgboro bóyá bí irú inú ọjà ńlá irú ọjà bẹ̀rẹ̀ àbí bí irú ọjà Bódìjà irú ọjà Ògùnpa ọjà ńlá ṣáà tó jẹ́ pé mo ní the big shop. Ṣé ẹ gẹ́sì mi? Mo ń gbọ́. Tó jẹ́ pé tèmi náà máa fi lè wà comfortable kò ń ṣe bí irú ṣọ́ọ̀pù tá lọ ṣe fún mi sínú gbóǹbẹ̀ yẹn. Mo ti ọ̀dà sáde irú bẹ̀yẹn sì ní ọjà ò lè tà mẹ́yẹn. Ọjà ò lè tà ń bí bá ṣe ṣọ́ọ̀pù sí yẹn. So bódà ti wà yẹn sìn tá a bá máa ṣe yẹn sìn at least àti àárà ọjà sí ṣọ́ọ̀pù àgbà ṣọ́ọ̀pù lórí ṣọ́ọ̀pù ńlá la máa gbà ṣọ́ọ̀pù gidi la máa gbà ìyẹn máa up to 5 million. Bàbá gba ṣọ́ọ̀pù ra ọjà. Ṣé anytime tí ìyàwó mi bá ti lọ rìpọ́ọ̀tù mi fún wọn dáàdì wọ́n á ti lọ fẹjọ́ mi sùn dáàdì pé mi ò dẹ̀ṣẹ̀ láìṣe kankan ìyàwó mi á lọ fẹjọ́ mi sùn wọn pé ó lè ní mi ò róúnjẹ sílé èmi tí mi àwa táàrọ̀ jákà ṣọ́ọ̀pù káàtẹ́ kò sí kọ́sítọ́mà kò sí kàkà rẹ̀. ẹ ṣe mọ̀ pé ìgbà tẹ́bi náà wálé ńgbà yẹn ṣe mọ̀ pé a sọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀bú wípé kẹ́yìn náà máa ń lọ ta bàbá Ìjẹ̀bú. rárá nípa títí bàbá Ìjẹ̀bú yẹn ṣe ń gbọ́. Mo ń gbọ́. mo ti drop ẹ̀ tipẹ́. mi ò bá mọ̀ tipẹ́ ṣe ń gbọ́ mi báyẹn. bọ̀ ìyàwó mi ò bìlífù mi. Even pastor gan believe me pé mi ò pa mọ́. Ṣé ẹ gbọ́ báyìí? Mo gbọ́.
once tí ìyàwó mi tó ti force out again pé mo tó ti continue láti máa pa o lè pastor náà fi ẹ̀sà mo ní ṣé kí n pé POS ká ṣe owó yẹn owó ṣọ́ọ̀pù yẹn sí POS sà torí sim card mi mo ń yọ sí inú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní kò tí ì sí fóònù lọ́wọ́ mi báyìí mi tí ní personal phone mi gangan tí mo ń lò mo ń yọ sim card mi sínú fóònù àwọn ọ̀rẹ́ mi láti fi pè ní. ẹ káàárọ̀ sà kójú mẹ́sàn-án ẹkú tọ́jú ẹ̀yìn kò ní sẹ́mi bí bàbá ni mo jẹ́ fún un ó ń ṣàlàyé àwọn ọ̀rẹ́ fún mi náà ni mo fi bá ti símù ìbọnú fóònù mi àkáǹtì tí ó ṣe sí kò sí wàhálà kankan yóò máa rí nǹkan ẹgbàá ó máa fi yanjú tó fẹ́ yanjú ọlọ́run lójó ní ọlọ́run ó bù sí lápò ẹ̀ ní owó tí ìdààmú kéré tóbi kò ní wọlé tọ́yìn tó ṣe báyìí àkáǹtì tí ó ṣe sí àkáǹtì tí ó ní fún wẹ̀mí yóò lọ ṣe tiẹ̀ náà ṣùgbọ́n owó náà ló fi lọ open bank kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní ìtọ́jú láàárọ̀ gan-an láti náà tó nílẹ̀ ní mo bá mo ṣe. Ọlọ́run ti sílẹ̀ dáadáa ó ti ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ nígbà mí ọlọ́run ló ní ìlú sàmì gbéra gbogbo ṣẹlẹ̀ lágbára láti gbà lọ́wọ́ ṣẹlẹ̀ gbé ẹ bá fẹ́ sẹ́yìn ó máa rí gbà kò sí wàhálà kankan torí ìṣe àyà tí máa jí náà because àárọ̀ la ṣì wà ó lè pè mí padà in 2 hours. ṣùgbọ́n tó ti pèyàwó ẹ tí o dẹ̀ pèyàwó ẹ kó fọkàn balẹ̀ kó mọ́bí tó wà náà kó pé kó náà fọkàn balẹ̀ pálàáfíà ló wà. Àwọn owó tó gbà ń TikTok àwọn tó ń lò ẹ́ yẹn ṣé wọ́n fún ẹ lówó kankan ni. No àwọn TikTok ń sanwó ọmọ fáwọn blogger tó ń lò ẹ́ yẹn owó náà ń gbà tán fi méèkì àlejò orí ẹ̀kan lè fún ẹ lówó owó tó fi ń ṣe gbogbo kìíní yẹn nígbà tó wá ń ṣe ń sìn tó rí anything gbà so kí benefit wo ló wá rí mbẹ̀ ńgbà yẹn o rí benefit kankan mbẹ̀ gbogbo àwọn tó ń lò ẹ́ yẹn onídìí àti tó bá fẹ́ jẹ́ kémi ẹ̀fọ́ ẹ o onídìí àti kó yàgò fún gbogbo wọn. Don't let anybody be using you again. Kọ́mọ̀ máa tánìṣì orúkọ ẹni ẹlẹ́ni gbogbo nǹkan tó ń sọ yẹn gbogbo ẹ̀ náà lèmi náà ń wò lórí íńtánẹ́ẹ̀tì náà kò dáa. Mò ń gbọ́. Mò ń gbọ́. So that I will have you sọ̀rọ̀ kọ́ta. Ẹsẹ̀ ìgbòho jẹ́ ti kẹ́ẹ̀tì ṣe kó kékeré kan so that nígbà tí wọ́n á lè ráyè sọ̀rọ̀ kọ́ta dáadáa lọ́wọ́. Pè mí padà 2 hours má wọrí. Ó ṣáà sọ pé 5 million ló lè settle everything right. Àtowó ṣọ́ọ̀bù àní. 5 million. Àtowó ṣọ́ọ̀bù àtowó ọ̀jà wà lójú. Ok so tó bá ti gbowó yẹn ṣe o máa already àti settle pẹ̀lú Àgbàlá ká lọ parí gbogbo kéèsì yẹn. Pẹ̀lú gbogbo ìjọba ló pa àtẹ̀tẹ̀ láàrin ìjà àtàgbàlá mẹ́tí dárí owó tó gba ṣọ́ọ̀bù tí mo fẹ́ tí mo gbé rajà. Ẹ̀dà máa bọ́ sí TikTok ṣẹ́gbọ́. Mo ti gbọ́. Mo ń gbọ́. Ṣẹ́gbọ́ máa fi ẹnu àbúrò bá tẹ̀ padà. Okay. Ṣé mọ́tà yẹn jẹ́ ṣẹ́gbọ́dà? Mo ń gbọ́. Mo ráìdì ara mi sínú ilé mi. Báyìí. Mo ti di popular figure. Ó ti pé àwọn everybody gbogbo àwọn bloggers rẹ̀ wọ́n ti kúnnà gbòòrò wọn sọ mi káàkiri wọ́n ṣáà máa gbé fò sí mi lójú
wájà máa fẹ́ máa kámẹ́rà láti máa ṣe investigation ẹ̀jẹ̀ láti máa ṣe rédíò wà níbi láti rédíò wà tó jẹ́ kí n ságọ sí ẹ lẹ́yìn. Okay, now mo fẹ́ béèrè àwọn question kan lọ́wọ́ ẹ. Nígbà tágbàlá wa mú ẹ ní abẹ́ bridge yẹn, nígbà tágbàlá wa mú ẹ lábẹ́ bridge, ṣé kìí ṣe pé ẹsẹ̀ tí ẹ kọ̀fẹ́ mọ̀ọ́mọ̀, ṣé àwọn ló sọ fún ẹ pọ́ fẹ́ wá mú ẹ àbọ̀dìdì wá mú ẹ lábẹ́ bridge nígbà yẹn? Rárá, ẹjọ́ láti mọ̀ ní pé bóyá plan work nígbà yẹn. Kò fi ń ṣe plan work. Àríra rárá. Àwọn tó ń ṣe TikTok yẹn, mo mọ̀ kán fẹ́ make cruise ni wọ́n fẹ́ make owó. O ní setup ní Bódìjà ń gbà yẹn, o ní àwọn kan ló ti kámẹ́rà bọ̀ ẹ́ lójú ń gbà yẹn tó fi ń kámẹ́rà ẹ̀. Ọlọ́run bá ń gbọ́ ìmẹ́rin yẹn rí rárá, mi ì rí àti yẹn rí rárá. Èmi kàn rò pé ó kàn kámẹ́rà mi ṣe rí lásán pé ní ìmọ̀ pé wọ́n á pọ̀ jù ẹ̀. Nípa tìyàwó ẹ, nípa tó ní pé pásọ báyàwó ẹ̀ sùn, èmi dìnnà ẹ̀ pé kò lè possible. Wọ́n jẹ́ kó clarify yẹn sí mi. Ṣé tòótọ́ ni pásọ báyàwó ẹ̀ sùn àbí rọ́? Mo fẹ́ jẹ́ kó clarify bẹ̀yẹn sí mi. Ká lè parí ọ̀rọ̀ yìí, ká parí ẹ̀. Gbọ́ ẹ. Ìfọ̀kànlá yìí tó lè níyànjú. Owó tó sọ, o ti sọ fún mi pé 5 million tówó yẹn kọ́. Ọ̀rọ̀ mi ló lọ gbogbo báyìí. Owó yẹn gangan ó fi kókó báyìí. Kókó báyìí. Ṣé ẹ̀gbọ́n bẹ́yẹn ní ilé yìí ní gbogbo bí mo ṣe wà yìí? Ẹ jẹ́ kẹ́mi rí owó yẹn náà. Ṣé ẹ̀gbọ́n bẹ́yẹn kẹ́mi sọ problem tó wà níbi ọ̀rọ̀ mi báyìí sí. Pẹ̀lú mi àti pásítọ̀ àti ìyàwó mi. Settlement máa lè gbígbó settlement máa rọrùn gidi gan. Ẹnu láti sọ ìdí láti jókòó náà. Bẹ́ẹ̀ nǹkan tẹ́lẹ̀ sọ ní kékeré owó problem. Àní ni ò lè jáde lẹ́yìnwé. Ti jíjáde yẹn mọ nípa tówó àti fóònù wọn fi bẹ̀yẹn lẹ̀. Nǹkan tẹ́lẹ̀ èmi kàn fẹ́ o mọ̀ pé èmi náà ò ní fẹ́ máa fojú burúkú wo pásítọ̀ náà. Èmi náà gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ ṣé tòótọ́ ni pásọ̀ báyàwó ẹ̀sùn àbí lọ́yẹ̀ ẹ̀sùn ní nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. Ẹ máa gbọ́dọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ń gbọ́ báyẹn ọ̀rọ̀ tó látúnṣe ni ṣé ń gbọ́ mi. Mò ń gbọ́. Ní tó máa jẹ́ kí àtúnṣe wà fún gangan ṣé ń gbọ́ báyẹn ní owó tẹ̀mí sọ̀rọ̀ lé lórí báyìí. Èmi àti wọ́n á ti agree nípa owó 5 million ló need. Nǹkan tó sọ pé tẹ́bá sọwọ́ sàkáǹtì mi ní kí mo ní kẹ́ sọwọ́ sí lẹ́nìí ṣẹ́gbọ́dà tẹ́bá ní kí n wá sí àgbàlá lọ́la yìí ṣẹ́gbọ́dà anything tẹ́bá ní kí n ṣe lẹ́yìn owó lẹ́yìn ti ṣe sàkáǹtì tí mo ní kẹ́ ṣe tẹ́bá ti wó anything tẹ́bá ti ní kí n ṣe ṣẹ́gbọ́dà yẹn mo agree. So kéèsì á dẹ̀ close kéèsì yẹn máa close. Kéèsì yẹn máa close. Gbogbo àwọn tó ń kọ́ ẹ lórí TikTok ìwọ náà ó dẹ̀ máa kò rí báyìí o àwọn èèyàn ló tì ẹ́ o tó gbogbo bó ṣe bà wọ́n jẹ́ lórí TikTok yẹn. Ṣé bẹ́ẹ̀ nu tèmi lèmi máa fi tún everything ṣe ẹ̀wọ̀ nítorí tí ò ní. Ìgbé mo tún gbọ́ because èmi náà mò ń wo àwọn íńtánẹ̀tì ẹni pé nígbà tí tó kú òun Bódìjà wípé wọ́n gbé ẹ lọ sí Amsat ṣé Amsat ló rán yàn wá gbé ẹ ni àbí èèyàn ló mú ẹ lọ bẹ̀. Ṣẹ́rí èmi ti sọ ṣoníṣọ̀kọ̀ yìí ẹgbẹ́ ká máa prolonge ẹgbẹ́ ká máa. No sure ṣe máa solve bá ṣe máa solve everything lèmi figure out. Èmi ti agree pẹ̀lú 5 million wípé ìgbà tó bá rí 5 million o dẹ̀ ti send account sí mi everything ti wà lọ́wọ́ mi so èmi ò lọ anywhere lẹ́nu ilé mi ti fẹ́ finalize everything ká mọ the next time ká máa gbé. Mo ń gbọ́ ẹ. GT bank yẹn ni mo ní ká ẹ dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ sí jẹ́ǹgọ́ tẹ́ ẹ bá sẹ́ǹdì ẹ̀ sí GT bank yẹn right now lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí tí mo fojú ara mi rí báyìí ó ti wọlé o.
nígbà ìfàjì rẹ̀ ti wọ nínú ẹ̀fọ́ ìjẹ́rí ìyókù ẹ̀yọ kí náà lábọ́ mọ́ tí ó ti yẹ níbẹ̀ yẹn Mò ń gbọ́ ẹ. Mò ń gbọ́ ẹ. Tí mo kọ́ rí aláṣẹ bá mílíọ̀n yẹn ṣe kí ní ọ̀la tó mọ́ sẹ́gun ọ̀nà yẹn ṣe rìpọ́sì another statement bá a bá dá àbú ọ̀gá bá a bá tó sọ pé àbú ọ̀gá mọ́ sẹ́gun ọ̀nà ọ̀gá náà lọ. Kò tó bá lọ ẹ̀yẹ jẹ́ mi ò rówó lọ ẹ̀jẹ̀ láti bá mílíọ̀n báyìí. Ìgbà tó tún ápù àwọn bank account number tó send sí mi nìyẹn ṣé kìí ṣe àwọn tó ń lò ẹ́ fún TikTok kí mọ́ lọ ṣe owó sí rọ́ọ̀nù àkáǹtì. Rárá. Ṣé o ti pèyàwó ẹ? Wọ́n ti pè àtijọ́ sọ̀rọ̀ ní àárọ̀. Are you sure? Okay. Kò sí wàhálà. Fún mi ní Okay. Because mo ń gbọ́ ẹ. Okay. Mo ń gbọ́ ẹ. Ọ̀rọ̀ ìyàwó mi ò ní. Tó bá ṣáà ti rí 5 million yẹn ọ̀rọ̀ ti pásọ̀ máa close. Tẹ́lẹ̀ bá ti rí 5 million yẹn ẹ wò kò sí no case. Tẹ́ bá ń gbọ́ no case tí bá ti rí 5 million yẹn kò sí wàhálà kankan. Kì í ṣe pé kó tún lọ bá àwọn oní TikTok pé ẹnìkan ṣe báyìí wọ́n tún máa fi lè kú sí ní ọ̀run. Ẹ máa gbọ́ sà tí mo bá rí 5 million yẹn báyìí lé ní kékeré kí lè lábẹ́ mọ́ ẹ máa gbọ́ good news nípa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ máa gbọ́ good news lórí ọ̀rọ̀ yìí àti pásítọ̀. Ok, kò sí wàhálà, mo ti gbọ́. Kò sí wàhálà. Ní TikTok ẹ máa gbọ́ good news. Ok. Lórí ọ̀rọ̀ yìí àti pásítọ̀. Ok. Ẹ ṣáàjẹ́ kí mi ìlú yẹn náà. Ṣé gbọ́ sà? Ok, kò sí wàhálà. Ẹ jẹ́ kí tèmi aláàbò rẹ̀ mọ́ tó bá ti rí ẹ̀ Ok. Ok, ẹni máa pè é in 3 minutes. How many minutes, sir? Fún mi 30 minutes. Yeah. 30 minutes. Yeah. Okay, sir.